ẹ̀yin èèyàn àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n mọ̀ ti ṣẹ́gun ọ̀tá àwọn ọ̀tá ṣubú lójú ogun níwájú àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà o látàrí bí àwọn ẹgbẹ́ iswap afẹ̀míṣòfò àti boko haram tẹ́sẹ̀ pàdé àpòpọ̀ ṣùgbọ́n nígbà tí ìkọlù náà dé ìkóríta bó o lọ ìyá mi àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣẹ́gun ọ̀tá wọ́n ṣẹ́gun àwọn iswap àti boko haram ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá sì gbàgbé látìgbà tí ọ̀gágun Christopher Musa tó ti padà jẹ́ olórí ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà àtìgbà ni ẹ̀kọ́ ti ń bọ́ sójú mímu tó jẹ́ pé gbogbo ogun tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà bá kọjú ṣiṣẹ́ ni wọ́n ń ṣẹ́gun o tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí gan wọn ó gbé e débẹ̀ wọn ó ṣàlàyé tó ń yànnàná ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tọ́ ẹ̀yin èèyàn bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́bà ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan òun yànnàná fọ́nrán yìí òun ṣàlàyé tí ó yé yín. àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fetí ara yín gbọ́. bẹ́ẹ̀ ni àwo ò sì ní gbé ìròyìn tí ò lẹ́jẹ̀ àbí ìròyìn fẹ́ẹ̀kì àní gbé sórí ètò wa rárá kódà tẹ́yìn náà gan tẹ́ ẹ bá sì fẹ́ rárí dájú ẹ lè máa ṣe ìwádìí tó yanrantí látàrí ìròyìn tá a bá gbé sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà tọ́ ẹ̀yin èèyàn bí fọ́nrán náà ṣe lọ rèé o ìròyìn kan tó ń tẹ̀ wá lọ́wọ́ ní wàdúwàdú báyìí ibẹ̀ la mọ̀ ti rí tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tẹ́mọ̀ ti ṣàṣeyọrí látàrí ìgbésẹ̀ bàǹtàbàǹtà tí wọ́n gbé nínú fọ́nrán yìí. ẹ̀yin èèyàn látìgbà tí ẹni tó jẹ́ mínísítà tuntun ìyẹn rìtáyà general Christopher Musa ó ti gba ìṣàkóso lórí ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà àtìgbà náà ni ìròyìn ayọ̀ mọ̀ ti ń dé bá orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé gbogbo ìgbésẹ̀ táwọn ọmọ ológun ń gbé pátá gbogbo rẹ̀ ló ń bọ́ sáṣeyọrí bẹ́ẹ̀ ni tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò sì gbọ́ nǹkan kan mọ́ látàrí ìgbésẹ̀ bàǹtàbàǹtà tí wọ́n ń gbé. àwọn ọmọ ológun nàìjíríà kan tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ọmọ ológun kan tí wọ́n ń pè ní Operation Andikai àwọn ọmọ ológun wọ̀nyí àwọn mọ̀nẹ́mọ̀ ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò ẹ̀sìn òkọ́kù yìí bẹ́ẹ̀ ni àwọn afẹ̀míṣòfò ẹgbẹ́ iswap àti boko haram tí wọ́n ṣẹ́gun wọn látàrí ìgbésẹ̀ bàǹtàbàǹtà tí wọ́n gbé wọ́n láwọn kan ló ta àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà lólobó náà sọ pé ṣe rí àwọn ẹgbẹ́ iswap ẹ̀sìn òkọ́kù àti ẹgbẹ́ boko haram afẹ̀míṣòfò yìí wọ́n láwọn èèyàn yìí ti kóra wọn jọ pọ̀ tẹ́sì ti gọ síbì kan látàrí ohun ìdá olóró tí wọ́n fẹ́ wá kó fún wọn láti ṣẹ́gun àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ láti mọ hùwà ìdá sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú òpópónà àti níbikíbi tẹ́ bá lè wọ̀ láti mọ ṣọṣẹ́. wọ́n ní àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń fi mọ́tò olódù bọ̀ wá bá wọn látàrí ibi tí wọ́n fara pamọ́ sí wọ́n níbẹ̀ làwọn nǹkan ti wá ta wọn lólobó pé nǹkan báyìí báyìí ti ń ṣẹlẹ̀ níbi báyìí wọ́n ní gbàrà tí àwọn ọmọ ológun gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n yà tètè kàn sí àwọn civilian JTF àti àwọn figilante wọ́n ní gbogbo àwọn èèyàn wọ̀nyí làwọn kàn sí torí àwọn jọjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ni kéètò ààbò kó lè bá a dájú fún gbogbo orílẹ̀-èdè nàìjíríà pátápátá wọ́n ní báwọn ṣe tẹ̀síwájú nínú ìrìn àjò náà nìyẹn o pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ̀ civilian JTF àti àwọn figilante wọ́n ní kíá làwọn bá gbéná wojú àwọn kíní burúkú afẹ̀míṣòfò yìí wọ́n wá rí ìjà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní ìjà yìí àjàkú akátá ni o wọ́n ní ṣùgbọ́n omi pọ̀jọ káwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí lọ látàrí bí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ẹgbẹ́ JTF àtàwọn figilante mẹ́sẹ̀ mú àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò sọ́wọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ náà dìbò ló yá mi wọ́n ní sẹ́rígbà tí ó yí ìjà náà wá dójú agbami tán wípé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí 19 ni wọ́n jọ́lọ́ ní pé tó sì jẹ́ pé àmọ́yé òkú tó kú sínú igbó tó jẹ́ pé wọn ò ṣe ẹ̀ka mọ́ àwọn 19 yìí. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó farapa yánnayànna nínú wọn. wọ́n ní kódà bẹ́ẹ̀ ni àwọn nǹkan padà tó wá sáwọgbó tó di ẹni orí yẹ ó dilé. wọ́n ní ẹ wá wò ó wọ́n ní àwọn ò tí ì dáwọ́ ogun dúró pé wọ́n ní sẹ́rí gbogbo inúgbó tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò iswap àti boko haram sáwọ̀ látàrí àwọn tó farapa yánnayànna pé gbogbo bẹ́ẹ̀ làwọn ó tẹ̀ bàṣubàṣu ipé kódà gbogbo àwọn òkú tí wọ́n tó pa sínú gbóhùn làwọn tó wọ́ jáde tọ́ ẹ̀yin èèyàn náà bá mọ̀ tó tẹ̀síwájú nínú ìròyìn náà wọ́n ní kódà àmọye nǹkan ìjà tí wọ́n gbà lọ́wọ́ àwọn iswap àtàwọn boko haram ẹ̀sìn ìkọ́kù yìí wọ́n ní bí àwọn torchlight àwọn oògùn àwọn oúnjẹ wọ́n ní kódà àtàwọn ìjà olóró tó jẹ́ pé wọ́n fi lè kọjú ogun sí àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà
ẹni tó wá jẹ́ agbẹnusọ fún àwọn ológun òun ló fi fọ́nrán yìí sí orí ẹ̀rọ ayélujára tẹ́ sì ṣàlàyé agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ agbègbè Sonjiri ìyẹn Kenyama community ní ìpínlẹ̀ Borno. nẹ́bàmà tó kẹnu bọ̀rọ̀ wọ́n ní ṣẹ̀ṣẹ̀ rí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram yìí nẹ́bà tó lọ sójú ọ̀nà kan nẹ́bà tó lọ rí bọ́ọ̀bù mọ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kẹ́fì ibi tán rí ohun ìjà olóró náà mọ́. wọ́n ní kódà wọ́ àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà tẹ àwọn méjì tẹ́ rìn gbèrègbèrè ní agbègbè ibi tí wọ́n rí bọ́ọ̀bù náà sí. wọ́n ní sẹ́ wá rí àwọn méjì yìí suspect ni wọ́n tó jẹ́ pé àwọn náà ń ṣiṣẹ́ fún àwọn ẹ̀sìn òkọ́kú àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP àti Boko Haram. wọ́n ní ní kíá làwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tètè gbégbésẹ̀ náà tètè yọ ohun ìjà olóró náà kúrò ní ojú òpópónà. ẹ rí i pé látìgbà tí General Christopher Musa tó ti jẹ mínísítà fún ètò ààbò ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà náà ti ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tẹ́tí ń ṣẹ́gun àwọn ẹ̀sìn òkọ́kú ISWAP àti àwọn Boko Haram. ẹni tó wá jẹ́ agbẹnusọ àwọn ọmọ ológun tí orúkọ rẹ̀ ń jẹ́ Colonel Sani Uba ló fi fọ́nrán yìí sórí ẹ̀rọ ayélujára tó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ fọ́nrán wa tẹ́ ẹ ti ń wò wá níbi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àátọ́mọ́ mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ má gbàgbé ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n àdéhùn wa náà là mú ṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ̀yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fetí ara yín gbọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé orí wa ò ní gbàbọ̀dé o àní bọ́ sọ́wọ́ alágbèdá ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.